yín ṣáyé tí yín ò ta tẹ́ lọ lé mi rẹ́ǹtì tẹ́ lọ ń ya fídíò pẹ̀lú mọ́tò mi rẹ́ǹtì. tó ẹ̀yin èèyàn wa ẹ kú dédé ìwò yìí ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ nínú fídíò yìí nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí Lizzy Anjorin sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìyáálé rẹ̀ yìí tó jẹ́ Fọlá. Ó ní pé ṣé ìyáálé òun ti gbàgbé ibi tí ọkọ òun ti mú wá ni. Ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ bí a ó ṣe máa play fídíò yìí fún yín ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ fídíò yìí. Ẹ̀yin èèyàn wa ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ máa bá wa ká lọ nínú fídíò yìí nítorí wípé Lizzy Anjorin bínú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí ó ti yá. mo rò pé orí yín burú ẹ̀ ní ṣoríire ìyálé mi. àwọn tó ń gbé yín kiri àmọ́ sàárì ọmọ wọn bẹ́ẹ̀ ṣe mọ sàárì àwọn ọmọ yín orí yín burú ìyálé mi. ẹ ti ṣi èrè ẹ ti ya wèrè. olórí burúkú yín awáyé má ṣe rere yín ṣó yẹ kẹ́ ẹ nírú wa lẹ́gbẹ̀ẹ́ kan lọ máa fi yín tọrọ bárà tí ò bá sí pé tiyín ti ta ẹ lè ṣiṣẹ́. awáyé má ṣe rere yín ṣó yẹ kẹ́ ẹ nírú wa lẹ́gbẹ̀ẹ́ olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín wọ́n wá rán yín ní kọ́ńdọ̀mù lágo 2 òru fáwọn ọmọ inú yín wọ́n wá ní kẹ́ ẹ máa tẹ́ plate wọ́n ní kẹ́ ẹ máa fọ plate kẹ́ ẹ máa sẹ́ẹ̀tì tébù wọ́n lẹ́dàá tí ò bá ti lè sin ọlọ́run òòṣà tí ò tọ́lọ́run ló máa sìn olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín ẹ̀yin ò lè ṣiṣẹ́ iṣẹ́ táwa ń ṣe ti le jù àwọn ọ̀lẹ́ ni rose rọ yín àwọn ni role model yín awáyé má ṣe rere yín ẹ wá lè live large bí àwọn tó ń ṣiṣẹ́ ẹ wá ń kanra kí ọlọ́run abá ti ń jẹ́ ìyálé mi. àwọn ọ̀yá dáadáa àwọn ọ̀yá méjì tẹ́ ẹ bá ń lé ẹni kan máa pariwo orúkọ mi wọ́n ti mọ̀ mí over 20 years ago ọjọ́ òla mo lórí burúkú yín ìyálé mi 2019 la mọ̀ yín tó lórí burúkú yín ti dẹbírú tẹ́ ti darárú tẹ́ ti subject gbogbo ọmọ family sórí cyberspace ẹ ní jẹ́ èèyàn ìyálé mi àwọn ọmọ yín máa mú koro wọ́n máa jẹ koro wọ́n máa end síbi koro ni. àti over 20 years mo ti mọ àwọn ọ̀yá méjì tí mo bá nílé àwọn ọ̀yálé gidi àwọn ọ̀yálé àtàtà àwọn ọ̀yálé alálùbáríkà tó máa jèrè ọmọ wọn. wọ́n máa ń tẹ̀lé mi lọ́wọ́ wọ́n tẹ̀lé mi lọ́wọ́ Kòfó Tinubu wọ́n tẹ̀lé mi lọ́wọ́ Kòfó the first lady wọ́n máa ń tẹ̀lé mi lọ́wọ́ gbogbo production mi ni àwọn ọ̀yá dáadáa àwọn ọ̀yá méjèèjì wọ́n tún kó gbogbo ọmọ wọn tẹ̀lé mi tí ilẹ̀ bá ṣú wọ́n tún ní kí n sùn wọ́n ṣe oúnjẹ fún mi Ọlọ́run á jẹ́ kó jèrè ọmọ wọn olórí burúkú títí yẹn ẹ̀ níṣẹ́ lọ́wọ́ débi pé fẹ́ gbọ́njẹ fún yàn ẹ̀ nílé lórí débi pé fẹ́ wẹ́kọ̀mù wá síbì kan awáyé má ṣe rere yín ṣé bá tírẹ̀sì náà fi tàn yín lọ olórí burúkú yín átírẹ̀sì náà fi gbòbò nídìí kádàrá yín torí kì í ṣe pọ́n gba kádàrá nídìí òbò yín nìkan wọ́n fi kádàrá yín gba òbò wọ́n fi òbò yín gba kádàrá olórí burúkú yín etí òbò yín ti wá fẹ́lẹ́ bí etí ìṣeré ẹ wá padà ẹ́ǹdì síṣẹ́ ṣeré ọlọ́run ò ní wò yín ìyálé mi ọlọ́run ò ní wò yín tọmọtọmọ yín ọlọ́run á bá mi dà yín láàmú ọlọ́run á bá mi bà ti yín jẹ́ ọlọ́run á fi kú tó yára àti kú gbóná á fi pa àwọn ọmọ yín Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé ọlọ́run á bá tiẹ̀ jẹ́ tọmọtọmọ ẹ àtàwọn tó ń gbèjẹ àdàbí tó pò títọ́ ló gbé wá ìyálé mi jẹ́ kí orí ẹ pé mi fẹ́ bẹ́ẹ̀ jà mo ń sọ tèmi sórí pé from place of love ni mo fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ kí orí ẹ pé má jẹ́ ká jà sọ̀rọ̀ sókè má sọ̀rọ̀ tó máa bí mi inú mọ́ ó mọ̀ pé mi ì gbọ́ Yorùbá. ayé ẹ̀ ti ta olórí burúkú ọmọ kọ́ni burúkú lọ síwájú kí ló dé tó bá ti lélẹ̀ pẹ̀lú mi máa gbógun sí ni tó bá ti rọrùn pẹ̀lú. àwọn wo la rí pẹ̀lú yín ìyálé mi àwọn olórí burúkú wo tó ṣe rere nínú ayé la rí pẹ̀lú yín ṣe báwọn olórí burúkú tó máa ń jó nílé onípòsí la rí pẹ̀lú yín ṣàmà wá wò yín ìràn kan pa yín dànù kan wá fa àwọn ọmọ yín tọrọ bárà olórí burúkú yín tẹ bá dẹ̀ ṣọkún síbi tẹ bá. tíṣàn gidi kẹ́ ẹ tẹ̀lé ni ẹ̀yin ò ráwọn télọ̀ tó ń kọ́ṣẹ́ tó ti ṣe dáadáa ẹ̀yin ò rírò àwọn Vicky James yẹn kẹ́ ẹ tẹ̀lé ẹ ráwọn àwọn tailors àwọn èèyàn gidi àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ kẹ́yìn tẹ̀lé ó ṣe jẹ́ àwọn tó máa lọ ń jó nílé onípòsí àwọn òdélé onípòsí túyẹ̀rì ìwò ó ṣe jẹ́ àwọn tẹ̀ ń tẹ̀lé nìyẹn ẹ rò pa wàgọ̀ ẹ rò pa àgùn ọpẹ́lọpẹ́ pa asọ̀rọ̀ sókè wọn bá ti pa yín dànù ìyálé mi wọ́n ti kọ́ àwọn ọmọ yín bẹ̀rẹ̀ rálì olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín à ń gbọ́ òròmọdì yín lọ́wọ́ ọkú ẹ láàjẹ́ kí ẹ lọ sórí àkìtàn lọ jẹ kí láǹfààní kí làlùbá ń kú bí yín kí láǹfààní yín kí ni wo roro wà rárá yín kíkìrẹ kúkú wálé ayé fún gan
orí burúkú tẹ́ ń ṣe tẹ́ ń da gbogbo àgbáyé láàmú lórí àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń kórí burúkú kiri yìí ẹ kúkú wọlé kí gbogbo yín máa pù kẹ́ lọ wábi sùn sí kẹ́ má jí mọ́ ẹ ń dayé láàmú ìyálé mi olórí burúkú ni yín kẹ́ kó sì lọ ìyálé mi ẹ sọ pé pọ̀ ìyálé mi ẹ sọ pé pọ̀ ìyálé mi ẹ sọ pé pọ̀ wọn bí aláya yín dákẹ́ má ṣe pọ̀ olórí burúkú yín ìbàjẹ́ kan yanjú yín dànù kan wá fòkú yín kan lórí burúkú ìyá yín tán gé orí ẹ̀ dànù táàrí tútùrúkú bọ́dí ẹ̀ mọ́ kan wá ní káwọn ọmọ yín wá ṣe rálì àwọn tẹ́ wà pẹ̀lú oríire wo náà ti ṣe fáwọn èèyàn nǹkan oríire wo náà ti gbé ṣe èèyàn mélòó náà ti ràn lọ́wọ́ láì ṣe pọ́n dẹbírú àbọ̀dá rárú àwọn tẹ́ wà pẹ̀lú ibi òkú olókùú làwọn ti ń jẹ káti ẹ sọ pé ẹ wúlò fúnjọba ẹ ṣọ́ọ̀tì fóníṣẹ́ ọwọ́ olórí burúkú ní nínú ẹbí ṣàmáwá wò yín ràn kán wá fi kú tó yá pa yín kán máa fọ ọmọ yín ṣe rálì kán máa da fámìlì wa láàmú ni kò ní yẹ yín ìyálé mi Fọlá Tinubu ẹnu ìṣó ẹnu àgé olórí burúkú eléyín bí òkú èkó ṣàmáwò yín ràn ni bàbá ń jàbí kákúkọ olórí burúkú ṣọ̀pọ̀n kéku yín àtẹnujẹ iná ni wọ́n ti lo kádàrá yín béèyàn bá tiẹ̀ máa tẹ̀lé èèyàn ṣé rí èmi lọ́dọ̀ àwọn tó máa ń fòkú gbàbára àbẹ̀rí mi níbi tí wọ́n ti ń purọ́ ibi tó ti ń purọ́ rẹ́pù mọ́yàn tó bá jẹ́ pé mi ò mú lẹ́nu ni olórí burúkú àwọn tẹ́ ń tẹ̀lé wọ́n lè ti sọ pé alájí rẹ́pù ìkọ́nú àwọn olórí burúkú ọmọ tẹ́ ẹ kó wá tẹ́ ẹ ní jèrè ọlọ́run ló ní kí n mú lẹ́nu ìyálé mi ẹ̀ mà ní jẹ́yàn kẹ ẹ mà máa ṣorí burúkú jù báyìí lọ́kẹ́ àtẹ̀yìn àtàwọn tó ń gbé yín kiri tó bá ti réyàn ẹ lọ kọ́ṣẹ́ ìyálé mi olórí burúkú ni yín wọ́n dá almost a billion fún yín ẹ ṣoríire ẹ lọ kọ́ṣẹ́ ọwọ́ kẹ kó sì lọ ẹ kórí burúkú lọ ẹ yé fi poverty ra pity gbogbo wa ń ṣiṣẹ́ ni àwọn tó ń dáwó fún yín gan ń ṣiṣẹ́ ni wọ́n ń dáwó fún yín tán wọ́n ń ṣàgbákò kò sẹ́ni tó dáwó fún yín tí ò lo ẹ̀wọ̀n ẹ kó sì lọ táwọn àmì yín pẹ̀lú àwọn tó máa ń jó lé onípòsí olórí burúkú yín ó ṣe jẹ́ àwọn tó máa ń ṣe pàràràn ó ṣe jẹ́rú àwọn tẹ́ ń bá rìn nìyẹn olórí burúkú yín ẹ̀ lè wárú àwọn Vicky James kẹ́ ẹ bá rìn ẹ wá àwọn tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ kẹ́ ẹ bá rìn ẹ wá àwọn tó ń ṣerun kẹ́ ẹ bá rìn ẹ wá àwọn tó ń wa márúwá tó ń wọ ọ̀kadà kẹ́ ẹ bá rìn torí pé olè olórí burúkú alápá má ṣiṣẹ́ nìyí àwa máa wo ìran àní sọ̀rọ̀ sókè a ní pariwo tó káyé mọ̀ pé wà ń bẹ̀ sódà tán bá máa yanjú yín ìwọ̀nba àwọn oró mẹ́rin tẹ́ ń kó kiri tí ò ní bàbá kiri àdúgbò tẹ́ ti fi wàhálà pàkan dànù náà àwọn bàbá ọmọ yín àwọ̀ ìran kẹ́ wá bẹ̀rẹ̀ rálì lórí ẹbí wa ẹ̀yin olòṣì játijàti ẹ̀yin ìyálé òfò ìyálé òṣì ìyálé àdánù ẹ̀yin ìyálé àgbákò ẹ̀yin ìyálé tó yóò gbọ́dọ̀ jírí ẹ̀yin ìyálé ẹ̀sìn ẹ̀yin ìyálé olè ọ̀lẹ alápámá ṣiṣẹ́ ẹ̀yin ìyálé ajẹjọ ní nǹkan lọ olórí burúkú yín àwọn ìyá dáadáa méjì tẹ́ bá ṣán níyín lára nígbà táwọn ìyá yẹn níṣẹ́ olórí burúkú yín lórí kéèsì yín náà lọ ya first mummy lé lórí tán ló ń ta mẹ́mẹ́ àmọ́ àwa ayé má ṣe rere tí yín ẹ̀yin ò rí kankan yà ẹ̀ rí kankan ṣe ni olórí burúkú yìí bó máa gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ èèyàn kan wọ́n mọ̀ ìyálé ọmọ ẹrú olórí burúkú yín yìí tẹ́ fi ń ṣerú ń ta kẹkú máa ṣerú nulẹ̀ ṣáyé yín ò ti ní bẹ́tà jù báyìí lọ mo ní ìtẹ́ lọ fi ra kọ́ńdọ̀mù láago 2 òru tó bá jẹ́ pé nulẹ̀ lẹ dúró sí ṣáà ní máa fọ̀wọ̀wọ̀ yín olórí burúkú yín alápá kẹkú ní mọṣẹ́ ṣe ká máa fi kọ́ìnsì gun yín létè olórí burúkú yín wọ́n wá gbé àwọn àlòkù Tòkunbọ̀ àwọn àlòkù Tòkunbọ̀ tẹ́pọ̀ wọn ò dánmọ́ wọ́n gbé wọn dé olórí burúkú yín wá ń kúnlẹ̀ ṣoṣooṣo ẹ wá ń gbábọ́ kiri lórí tébù ẹ̀yin olórí burúkú elépè ìyálé ìyàwó yín ó mọṣẹ́ ṣe olórí burúkú ti yín iṣẹ́ bára lẹ́yàn láàyò ẹ tún pariwo ìyálé mi tẹ̀ tí débẹ̀ torí máa fún yín jẹ gidi orí yín burú ìyálé mi orí yín ọ̀tá mi ò bá yíyọ̀ sọ́wọ́ Fọlá Fọlá ó ti gbàgbé pé Mr. Lawal ó ti gbàgbé ibi tó ti mú ẹ ó ti gbàgbé bóyá gbalé fún ẹ you supposed to be there for Mr. Lawal
Ọlọ́run á fún gbogbo wa lójú láti wòran. Ọlọ́run á fún gbogbo wa lójú láti wòran. Èmi ló yẹ kí n dá ilé Mr. Lawal. Ẹ máa bọ́ lọ́hún ṣe ń ṣiṣẹ́. Fola, how do you sleep? Recording a man that took you nílé pákó tó ti ń san 1.5 lóṣù tó gbé ẹ lọ sí 3 bedroom all in suit. How do you feel recording a man tó mọ̀ pé nǹkan ló lọ́mọ tó dẹ̀ ń bẹ tọ́mọ? Fola, ìlú náà gbé fún ẹ. Wọ́n promise ẹ pé máa sọ ẹ́ di actress. Ṣé o ti wá jẹ́ èèyàn báyìí? Nǹkan tó ṣe fún Mr. Lawal kankan ló jẹ́ kí n dúró tán. Fola, tó bá kú ẹ̀san yẹn ò lè dùn bí kò wà láyé kí ìgbẹ̀yìn dàbí ti bàbá ẹ̀ kó wá wo rere tí Mr. Lawal máa ṣe. Mo ń bọ̀, ẹ jọ̀ọ́ mo ń bọ̀. Mo ń bọ̀. Hello? Ẹ ti rọ́wọ́ mi. Ẹ jẹ́ kí n sáré béèrè lọ́wọ́ dádì. It's something I cannot comprehend. I cannot comprehend it. I can't. Each time tí n bá rántí pé Fola record Mr. Lawal. Hello, sir. Sir, account manager ní pé ṣe àṣẹ ní transaction mo, sir. Ṣé kó ṣe more transaction ni, sir? Send WhatsApp, sir, kí n send this, sir. Òun náà ló pè mí pé ṣe àṣẹ ní more transactions for today. Yes, sir. Yes, sir. Yes, sir. Tí n bá rántí pé Fola record Mr. Lawal. Ṣé mo pé mo dẹ̀ ṣe bímọ ni? Mo rí kọ́dọ̀ lórí ẹ̀. Ọkọ Mr. Lawal ló rí mọ́. Bọ̀ mo máa wò pé ọkọ Mr. Lawal ló rí mọ́ tipẹ́tipẹ́. Mo máa wò pé ọkùnrin tó bá ṣe àwọn kankan ayọ̀ lọ, then don't be an instigator láàrin ọkùnrin àtàwọn tó bá fẹ́ ràn lọ́wọ́. Ó ṣà ń pè wá, ó pè Mr. Lawal, àṣé ó record ẹ̀. Hello, sir. Sir, ṣé ti ṣe kíní yẹn sí account manager, sir? Okay, sir, machine, sir.
mo bẹ̀rù ẹ o àdótòṣì o kì í ṣèyàn mò ń imagine bí gbẹ̀yìn ẹ ṣe máa rí àdótòṣì mò ń imagine bí gbẹ̀yìn ẹ bó ṣe máa rí mi kò lè imagine kí n pe Rúkìrá jí bí kò lọ rìkọ́dù ọkọ ẹ̀ fún kíni for what? Fọlá ẹ rí ọ́díò tó fi ń bá ọ̀rẹ́ Aláàjì sọ̀rọ̀ ni tó ń mọ̀kẹ́ Aláàjì tọ́jọ́ ń rẹ́rìn ẹ gbọ́ ọ́díò yẹn ni. ẹ jẹ́ kí n kọ́ ti ṣó yìí. Aláàánú ẹ Fọlá àsìkò tó yẹ kí wọ kó máa ronú bó ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìwọ ń record voice àwọn tó wá promise ẹ gbogbo promise tán fún ẹ ń dà gbogbo àwọn ìṣẹ̀dá tó ṣàánú fún ẹ àwọn dà recently tó ń gbé ẹ kiri àtolórin àtonítíátà tó láwọn pẹ́pẹ́ wà ṣáwọn náà ṣẹ̀sìn. Àtolórin àti onítíátà àtàwọn tájọ ń ṣiṣẹ́ kan náà tó ń gbé ẹ kiri báwọn fẹ́ pẹ́pẹ́ wà. Fọlá ò ti ṣe aláàánú ẹ̀ àtijọ́ tó ti wà lórí street ṣòdẹ̀ tí rọ́kùnrin bí Aláàjì mọ́ ṣòdẹ̀ tí rọ́kùnrin bí Mr. Lawal mọ́ ṣorí Mr. Lawal tó ń wò yẹn mo máa dì í mú ṣinṣin ṣé mo kọ́ tí ń ṣe máa dì í mú ṣinṣin aláàánú ọkùnrin tó mi sọ pé kò sírú wọn o but ẹ̀dá tó láàánú ẹ̀dá tí ò kí ń fẹ́ kíyà jẹ́yàn ó dẹ̀ record ẹ̀ ó dẹ̀ subject ẹ̀. ṣé o mọ̀ pé nǹkan tó ṣe fún Mr. Lawal èmi ò lọ́rẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ kí n sá fún yàn sí. ẹni tó yẹ kó fi ẹ́ ṣe confidence ẹni tó yẹ kó fi ẹ́ ṣe alábàárò ẹni tó yẹ kó fi ẹ́ ṣe ó mọ̀ pé olóyè kò jẹ́ pa mi ò sọ̀rọ̀ bí Gani Pelisi ni mọ́ o mo kàn ń sọ̀rọ̀ tí n bá lọ́kùnrin àbọ̀rẹ́ mi obìnrin àbábúrò mi kan tí ọkọ ẹ̀ wá lọ fẹ́ obìnrin tó mọṣẹ́ ṣe tó lọ ń gbé ọlá fún wá pé àbúrò mi yẹn àsìkò ní fún ẹ láti jẹ́yàn tell your husband that you are ready to work with that woman be your husband confident. Become his mother. Become everything he wants. Because ṣorí tó ń ṣiṣẹ́ yẹn, ó lè má ní enough time. Ṣorí tó ń ṣiṣẹ́ yẹn, wọ́n lè má wà. Ó lè má lè confide àwọn kankan. Torí yẹn mo ṣe ṣe, Ọlọ́run dẹ̀ bless ẹ. Má jalè o, má ṣèkà o, má robi sí wọn o. But this is the right time for you. Kí wọn náà fi jẹyàn torí pé bọ̀bọ̀ yẹn Mr. Lawal dey enter your eye Mr. Lawal pẹ̀lú obìnrin kan sìn ẹni orí yóò dilé
You think someone like Mr. Lawal will do that again? You think someone like Mr. Lawal will do that again? He will never do that again. Anyway, other way around, Fola, I'll say thank you. Thank you for helping me to build my home. Thank you for helping me to build my life. Thank you for making me a strong woman. Thank you for at least for the first time, I've been able to show the world how kind, how hardworking Lizzy Anjorin is. Àwa ò lépa ẹ̀, bó tẹ́ bá ń wá fún wa, màmá wá fún yín. Kò sí ìsinmi fún wọn náà. Egun tó gbọ́mọ rí odó mi ni. Kò sí ìsinmi fẹ́ anybody. Bó ṣe mí lókè lódò. Ọjọ́ tó máa rí ìsinmi lọ́jọ́ tó bá sọ fún gbogbo àwọn tó ń gbèjà ẹ̀ lórí aburú tó ṣe. For the fact pé ó ti damage mental health àwọn èèyàn. Ó ti torture àwọn èèyàn psychologically. Ẹ tún wá ń proof point, ẹ tún wá ń bully ẹni tẹ́ ti torture tẹ́ ti ṣèkà fún. Fọlá, ó máa suffer kú tọmọtọmọ ẹni. Ó máa ṣe sí àbí mo ti fi ẹlẹ̀. Àwọn tó ń rán síta, àwọn tó ń gbèjà, àwọn tó lù, àwọn tó háyà ẹ̀. Tó bá nífẹ̀ẹ́ wọn lọ wá ṣẹ̀ṣẹ̀. Ìyálé sálọ, ìyàwó dúró. Ìyálé sálọ, ìyàwó wọ ilé aláyọ̀ ni ilé Mr. Lawal. Ìwọ ló lálágàn. Àkọ́bí Mr. Lawal supposed to be maybe 32 or 33 this year. Àkọ́bí Mr. Lawal. Wọ́n dẹ̀ dúró pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ó máa dúró ọmọ tó wà ńlẹ̀. Ǹjẹ́ wọ́n rí voice note tí mọ́mí Ayọ̀mídé ń ta báyìí? Orí voice note tí second mọ́mí ń ta báyìí. Orí kọ̀ọ̀kan ni wọn kó ṣẹ̀sìn tó ń ṣe. Orí fídíò, orí ọ́díò mọ́mí first mọ́mí orí níta kó máa ṣẹ̀sìn báyìí. So pẹ̀lú bó ṣe ń pè yìí, báwo ló ṣe fẹ́ mójútó àwọn ọmọ tó ti bí? Ó dẹ̀ ń pè lórí àwọn ọmọ tí ò kìí ṣe títí ẹ̀. Tó bá yẹ pé wọ́n ṣe ń pè, ebi ń pa àwọn o, ní first wife ń pè, ebi ń pa àwọn o, second wife ń pè, ebi ń pa àwọn ọmọ o. Káwa náà pé ebi ń pa wá o. Àwa lọkùnrin mi kú sí di steering. Wá lọkùnrin mi rìn. Ó kú lórí ìdúró. Wá lọkùnrin mi sùn kò jí mọ́. Ó lè bọ́kùnrin Christian dánrú ẹ̀ wò. Àwọn ṣoṣo Mùsùlùmí ló máa bá dánrú ẹ̀ wò. Àwọn ṣoṣo. Ọmọ ọdún pè ní ṣoṣo. Wọ́n pa àwọn ọkùnrin Mùsùlùmí. Àwọn ò kì í ṣe kí lórúkọ ẹ̀ gbóbìnrin níyàwó wọn. Obìnrin tó bá pàdé lé ní ó ti di ìyàwó. Ó lè bọ́kùnrin ọkùnrin Christian dánrú ẹ̀ wò. Tápàlájì ní project tó ń ṣe. Bí irú bó ṣe ń ṣe project, wá pè. Èmi ló máa pè sí wà ló fẹ́ ra pampers. Ṣé o máa go tí mo ti jí? O máa go tí mo ń sùn? Wàá pè mí pé o fẹ́ ra pampers. Kí ló sọ? Ṣé pampers yẹn tọmọ ni àbí tí wọ́n ń títí ẹ gangan ni ìdí wọ́n ń jù pàdì. Ó mọ owó tó máa ń gbà ní agbowó yọ, agbowó magi. Ṣé o mọ̀ pé jẹ́ kí n sọ nǹkan fún ẹ, ṣé rọ́kùnrin jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Let me tell you this secret about men. Òbí báyìí, tọkùnrin tó bá fẹ́ obìnrin tó wà dependent, obìnrin tó máa provide magi, tó máa provide iyọ̀, tó máa provide epo. Ṣé o mọ̀ pọ́kùnrin máa yọ́ lọ lẹ́yìn, á lọ wá obìnrin
tó máa fẹ́ pamọ́ síbi kan tá máa béèrè owó yàn yẹn lọ́wọ́ ẹ̀. I'm giving you a secret of life. Secret ayé ni mo ọkùnrin, Nigerian men, African men, most especially Muslim. Tó bá ní àwọn ọ̀rẹ́ kan, òun ló fi jẹ́ pé ṣe rí èmi mo wà yìí. Ìtọ́ ẹ̀ jẹ́ pé tá náà bá fẹ́ ra iyọ̀, a máa béèrè owó ni. Mo ń lò 3 hours nílé oníyọ̀ ń gbà mí. Gbàtán bá tó send owó ni. Ńgbà tí mo fi ọkọ mi sí in charge everything, àwọn èèyàn rò pé mo gọ̀. Sórí ijọ́ tó bá ti lè mówó lápò ara ẹ̀, tó lọ ra rú, tó lọ ra ta, tó lọ repo, tó lọ ra yọ̀, wọ́n máa lọ fẹ́ ìkan pamọ́. Tá béèrè pé mo fẹ́ ra yọ̀, mo fẹ́ ra Maggi, mo fẹ́ repo. Torí ìyẹn ló jẹ́ kó feel like a man. Sórí ìwọ tí ò fi ara ni wọ́n yẹn. Kódà ìgbà míì. You know, I believe pé tó bá ní àwọn ọmọ yìí kò sí owó tó máa fi lọ school lọ́la. Mo fún ẹ nírú ẹ̀ rí. Ṣó gbarú ẹ̀ lọ́wọ́ mi rí. Ṣé ọkùnrin mi wà á lóun dá ìyàwó ẹ̀ lókòwò. Tó bá ti jẹ́ ìyàwó tí ò mówó iyọ̀ tọrọ. Tí àwọn yẹn bá ti wá mú okòwò tán dá yẹn tó ti fi bọ́ àwọn ọmọ tán. Ọkọ ẹ̀ náà máa jẹ́ ńbẹ̀ o. Ìjọ́ tí igbá bá ti wá lọlẹ̀. Tí woman ẹ bá ní mo fẹ́ rí yín o bóyá ó jí lóru. Kí ló dé ìwọ sùn ni? Kí ló fẹ́ rí mi fún? Ó ti mọ̀ pé ó ti jẹ gbárùn. Àwọn ọkùnrin wa yìí.